àwọn kábíyèsí wa bíi méjì wọ́n ti já ọ̀rọ̀ díẹ̀ ṣùgbọ́n ní sọ pé kọ́tà àtìlìjà ìzà kàlámà kó lè kọ́ ìlín mo gbọ́dọ̀ sọ ní ti ń bẹ lọ́kàn mi. akí ẹ̀yin àfa wa pàápàá ẹ̀yin tí mo fẹ́ dájú ọ̀rọ̀ kọ ẹ̀yin jama ahlu sunna wal jamaa ẹ jìnnà sí wa púpọ̀ ẹ̀yin jama ahlu sunna wal jamaa ẹ jìnnà sí wa púpọ̀ ẹ̀yin jama ahlu sunna wal jamaa ẹ jìnnà sí wa púpọ̀ gbogbo àwọn bàbá tí wọ́n jókòó yìí wallahi kò sẹ́ni tí ò ṣetán láti ṣe ntọ́lọ́wọ́n ọba àlekè ọlá fẹ́ ẹlòmíín bẹ kò kéwú rárá ó bùkátà ẹni tí ó máa fi ntọ́lọ́wọ́n fẹ́ yé ẹlòmíín bẹ ó kéwú ó bùkátà tẹ́fíkẹ́rọ̀ ìrántí ọjọ́ wo lẹ ti tọpa àwọn ọba yìí láàfin wọn ọjọ́ wo lẹ ti débẹ̀ mo ti jẹ ọba ní ìsìn ó ti níye ọdún díẹ̀ àbẹ́ẹ̀kọ́ mi ò rẹ́ni kankan yín láàfin mi bẹ́ẹ̀ ni èmi ni ọkọ ẹlẹ́hàá mẹ́ta ọba olóhùn tí ò wílé mi ò rí ẹnì kankan yín láàfin mi mo wá fẹ́ kẹ́ ẹ tara nǹkan kan kọ́kẹ́ lónìí bàbá wo olúwo tí ọlọ́run fi oore sọ gangan wọ̀nyí látara wípé wọ́n dúró ti ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin àáfàá wa yòókù náà tẹ́ ẹ wá káàkiri àgbáńlá ayé ṣé bí àwọn àáfàá wo ṣe dúró ti bàbá wo olúwo ṣé bẹ́ẹ̀ lẹ́yìn náà dúró tàwọn ọba yín ṣé bẹ́ẹ̀ lẹ́yìn dúró tàwọn ọba ẹ̀ dúró tiwọn ẹ̀ ń wò wọ́n lọ́ọ̀kan ni kàkà kẹ́ ẹ kún wọn lọ́wọ́ ẹ̀ jìnnà sí wọn ṣùgbọ́n tó bá ṣe pé àwọn tí ẹlẹ́rò wípé kò yẹ ká súnmọ́ wọn ni wọ́n bá súnmọ́ wọn ẹ̀ gbàràtà àyè bẹ́ẹ̀ kọ́ ọwọ́ dàgbà pé ẹ fojúṣe yín lẹ̀ ẹ wá fẹ́ fi lẹ̀ fún àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ẹ má fojúṣe yín lẹ̀ o gbogbo àwọn bàbá wa ti ṣe tán ẹ rí i pé gbogbo wọn kò sí ètí ọ̀fáyà kò sí ètí ọ̀lọ́nù lànà kéwù abùkátà yín lọ́dọ̀ wa ẹ máa pààrà